òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. Prógráàmù nǹkan máa gbọ́ mi ní kékeré táwa náà kéré láyé bàbá wa Ọ̀ṣọ́pá. Leader of a parish ló wà, àwọn oníbọ́tìnì lọ́wọ́ yẹn. Wo leader, wòlíì, oníbodè, wọ́n tún ń pe àwọn kan ní akàwé, wọ́n máa wà lọ́ndà olùṣọ́ yẹn. Ó lè dá iṣẹ́ jẹ́ láì ṣe pé wo leader church yẹn ó rí ìwé iṣẹ́ tó jẹ́. Tó bá wá jẹ yẹn wọ́n wá mú lọ sọ́dọ̀ olùṣọ́. Wo leader ti kọ́kọ́ fẹ̀mí wò pé ṣé n tó jẹ́ iṣẹ́ kò jíṣẹ́ ẹja àrọ̀ ń bẹ́ẹ̀ àbẹ̀já àrọ̀ bọ́rí. Bẹ́ẹ̀ ni nígbà tí bàbá wa Ọ̀ṣọ́pá wà láyé discipline wà. Nígbà tó kan bàbá wa bá dà discipline náà wà ṣùgbọ́n kò tó púpọ̀ tí bàbá Ọ̀ṣọ́pá kí gbogbo ẹ̀ wá tó máa di pé èmi ni ti Paul èmi ni tàbólò kí gbogbo ẹ̀ tó bàjẹ́ báyìí. Ó bàjẹ́ ni ṣẹlẹ̀ ó sì lè bàjẹ́ àwọn tó ń bára wọn jẹ́ nínú ẹ̀ ló máa bàjẹ́. Àwọn kan wà lórí òdodo yẹn tó ṣe pé ká ẹ pa wọ́n pẹ́lẹ́bẹ́ òdodo yẹn náà ni. Gbogbo ń ta kó sí kò yá wa náà àwa sì kọ́ la láṣẹ. Ọ̀rọ̀ dẹ́ sọ yẹn ọ̀rọ̀ ńlá ni. Wòlíì ò ń tẹ́ pẹpẹ ń gbà náà torí iṣẹ́ mi la rán wọn. Olùṣọ́ àgùntàn ló ń tẹ́ pẹpẹ. Nítorí wá tún fà ní pé ẹlẹ́yàmẹ̀yà kálukú ti ní páríṣì tiẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ ṣe ń wo bí tá wà yìí ń sìn. Ókè Igbó ló mú parish 1, Igbó ló mú parish 2. Títí Igbó ló mú parish iye tí chọ́ọ̀chì bá jẹ́ tí àwọn aláṣẹ dé mọ̀ pa ẹ̀. A dúpẹ́ pé Sẹ̀lẹ̀ ti gbòòrò. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ṣùgbọ́n bó ṣe ń gbòòrò tó yẹn nìbàjẹ́ náà ń wọbẹ̀. Ìbàjẹ́ náà ti pọ̀ jù ń bẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ la láwọn task force tó mú wọn. Torí ń sìn ẹlòmíràn kàn gbé pọ́ọ̀tì kaná ní àyíká ni. A tún sọ fún ọmọlébì ẹ̀ pé máa bá ń kóná sí. Kí lẹ wá fẹ́ kí yẹn lọ dá sílẹ̀ ń gbò báyà. Kí lẹ nǹkan rere tẹ̀lé rí lọ́wọ́ ẹ̀ nìyẹn. Torí ibi tó ti kúrò gan-an. Òǹgọ́ bìlífù pé ká jó gbogbo ẹ̀ mọ́ra wọn gangan ni. Ó nílànà. Ìlànà sì kọ́ o. Ìlànà kọ́ àwọn tó sì ń pariwo. Àwọn tí ò sì ní gbọ́ ò ní gbọ́. Wọ́n lájá tó máa sọnù. Kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Nítorí kan máa ń dùn mí ni àwọn ènìyàn aláìṣẹ̀ tó ń kó mọ̀. Wọ́n láwọn máa ṣiṣẹ́ kan fún ẹ. Iṣẹ́ bàbá wa Ọ̀ṣọ́pá. Èmi ò mọ̀ Ọ̀ṣọ́pá o. Kò rí bàbá rí báyìí o. Ṣùgbọ́n tọ́lọ́ máa ti lè gbéga díẹ̀. Ẹni tí ò tiẹ̀ tí dàgbà. Bàbá wa okay, for example, bàbá wa kú 1985. 1985. 85. Bàbá Bàdà kú ní 2000. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó ń ṣe olùṣọ́ ńsìn, gbogbo àwọn tó pera wọn ní wòlíì báyìí. Èmi ò mọ̀ bàbá Bàdà yìí gan. Dépò ọ̀ bàbá Ọ̀ṣọ́pá. Èmi ò mọ̀ tí Sẹ̀lẹ̀ gan fẹ́. Ó kàn bára ẹ̀ pé Ọlọ́run ṣe èmi náà pera mi ń Sẹ̀lẹ̀. Mo rá wọn tó ń cross látàláṣọ ara sí Sẹ̀lẹ̀ torí wọ́n sọ pé oúnjẹ wà ńbẹ̀. Ṣé ti gbọ́? Ṣé ti gbọ́ lọ́hùn kan náà wá sí? Pé oúnjẹ wà ńbẹ̀. Oúnjẹ wà ńbẹ̀ wá tó bá ti wọ sùtánà àti tètè oúnjẹ jẹ. Wọ́n ń sọ sí mi lọ́wọ́ dáadáa. Ṣé mo pé tí èèyàn bá fẹ́ wọ ìjọ mímọ́? Bẹ́ẹ̀ni. Ṣé mo pé ní Islam? Bẹ́ẹ̀ni.
ọmọ ṣe Jésù ló pè ọ̀tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni látẹnu ẹlẹ́ṣẹ̀ wá. so nísìí ọ̀pọ̀ èèyàn tó ti ẹlòmíì bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀sẹ̀ nígbà ẹlòmíì pé ọkọ̀ rí pé oúnjẹ wà ṣẹlẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn tó wà ṣẹlẹ̀ ẹ̀sìn mi ò rò pé wọ́n ṣe Jésù ló pè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlẹ́ṣẹ̀ máa bọ̀ fún wọn débi tí wọ́n mọ ìlànà. kò sí bá a ṣe ló bàjẹ́ tó iná àyàfi ìwọ tó o bá sí lójú ọ̀nà Ọlọ́run kò sí ẹni tó máa wọ sẹ̀lẹ̀ táwọn ní ṣe Jésù ló ń pè ọ̀tọ̀ọ̀tọ̀ máa bọ̀ yìí. ó wá lè jẹ́ pé bọ́n ṣe ń ṣe é ó ti yàtọ̀ bá a ṣe ṣe ní ìgbà ìwáṣẹ̀ ṣùgbọ́n tẹ́ni ọba ti ṣe rú ẹ̀ ó bára ẹ̀ jẹ́ ni kì í ṣe ìṣẹ̀lẹ̀ ló bàjẹ́ torí Jésù ló pe ọ̀tọ̀ọ̀tọ̀ máa bọ̀ ẹlẹ́ṣẹ̀ wá wọ́n gbọ́dọ̀ kọ́ fún ẹ̀ ẹrù rẹ wo ń pè ọ́ máa bọ̀ so ẹrù yẹn wá dẹ̀ ti bẹ́ẹ̀ fi kọ́ ìjọ tó bá dẹ̀ tún ti kúrò ń bẹ̀ tó ṣàṣe má ṣe òun ló mú kẹlòmí ò ṣìnà bẹ́ẹ̀ ni. ṣé òun náà fi bá sọ pé tó bá lọ ṣẹlẹ̀ wá fi pólí báàgì ìṣòro lọ tó bá ti lọ mọ́ báàfù ló fi máa gbé. irọ́ òun ṣẹlẹ̀ kọ́ ló ń ṣe mọ́ bẹ́ẹ̀ orin ẹyọ kan ni máa kọ fún yín bí yìí ń sìn tá a bá ń kọrin yẹn àwa là ń dera wa mọ́ bẹ́ẹ̀ wà ní Jésù èmi yóò sìn ọ́ níbi mímọ́ yìí lárinjọ ńlá rẹ èmi yóò sìn ọ́ títí dòpin ta ló wá dé mọ́ bẹ́ẹ̀ ṣé bó ló sọ pé títí dòpin ń bọ̀ bá dẹ̀ tí kò mẹ́ ayé àdìrá dára àti tó máa ń kọ́ Kristi ọba mi èmi yóò sìn ọ́ agbára àtìmọ́lẹ̀ mi ẹni mímọ́ jùlọ ibi tó bá ti pé mímọ́ jùlọ àìmọ́ ò gbọ́dọ̀ dùn bẹ̀ rárá. bẹ́ẹ̀ ṣe ń rí ọ̀rọ̀ tí mo ń sọ ń bí ẹlòmíì inú a máa bí nira pé Ọlọ́run ló mẹ́ni tó ránṣẹ́ bẹ́ẹ̀ nítorí tó ń jẹ nítorí àwọn tó ń ṣe. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣẹ́ polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM máa yí kúrò níbẹ̀ máa gbọ́ yẹn ṣàlẹ́ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.